Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ pa wá mọ́, ẹ mú wa wà láàyè, ẹ mú wa wà láàyè. Ẹ kò jẹ́ kí ilẹ̀ kí ó ga jù wá lọ. A dúpẹ́ nítorí a wà lórí erùpẹ̀. Ògo ni fún orúkọ yín. A dúpẹ́ ìní ọjọ́ àbámẹ́ta. A dúpẹ́ nítorí gbogbo àbá rere tí ẹ̀yin Olúwa ní fún ayé wa, fún ilé wa, fún ẹbí wa, àti èyí tí àwa náà ní fúnra wa ni ẹ̀yin Olúwa yóò jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lénìí, bó bá ti gbé ọ̀tún wọlé kò ní gba tòsí jáde, yóò sì ṣe ọkàn àti ara wa ní rere. Jésù Olúwa wa, àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àbámẹ́ta, ogúnjọ́ oṣù karùn-ún. Èní ọjọ́ àbámẹ́ta, ogúnjọ́ oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ìṣekúṣe jẹ́ èèwọ̀. Apá kìíní. Ìṣekúṣe jẹ́ èèwọ̀. Apá kìíní. Àkọ́sórí ni a mú nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún, tí ó kà báyìí pé ẹ máa sá fún àgbèrè. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn dá ó wà ní òde ara, ṣùgbọ́n ẹni tí ó ṣe àgbèrè ó ṣe é sí ara òun tìkálára rẹ̀. Nígbà tí a ò mú bíbélì kíkà wa nínú ìwé òwe orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùndógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Ìwé òwe orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùndógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún, tí ó kà báyìí. Mú omi láti inú kùdù rẹ àti omi tí ń sàn láti inú kànga rẹ. Jẹ́ kí ìsun rẹ̀ kí ó sàn káàkiri àti àwọn odò omi náà ní ìta, kí wọn kí ó jẹ́ kìkì tirẹ̀, kí o má ṣe ti àwọn àjòjì pẹ̀lú rẹ̀. Jẹ́ kí orísun rẹ̀ kí ó ní ìbùkún, kí ìwọ kí o sì máa yọ̀ tí ìwọ ti aya ìgbà èwe rẹ. Bí abo àgbọ̀nrín dáradára àti abo ìgalà, jẹ́ kí ọmú rẹ̀ kí ó máa fi ayọ̀ kún ọ ní ìgbà gbogbo, kí o máa yọ̀ gidigidi nínú ìfẹ́ rẹ̀ ní ìgbàkúgbà. Ọmọ mi, èéṣe tí ìwọ yóò fi máa yọ̀ nínú ìfẹ́ àjèjì obìnrin, tí ìwọ yóò fi gba aya àjèjì obìnrin mọ́ra? Nítorí pé ọ̀nà ènìyàn ń bẹ níwájú Olúwa, ó sì ṣíwọ̀n ìrìn wọn gbogbo. Ẹsẹ̀ ẹni búburú ni yóò máa mú òun tìkálára rẹ̀, okùn ẹsẹ̀ ara rẹ̀ ni yóò sì dì í mú. Yóò kún ní àìgbà ẹ̀kọ́, àti nínú ọ̀pọ̀lọpọ̀ wèrè rẹ̀ yóò sì máa ṣìnà kiri. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wáyé, ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Gbólóhùn ọ̀rọ̀ náà, ìṣekúṣe, jẹ́ àkópọ̀ gbogbo irúfẹ́ ìwà àìtọ́ àti ìwà ìbàjẹ́ bíi panṣágà, àgbèrè, ìbára-ẹni-ṣeré, aṣẹ́wó, àwòrán ìwòkuwò, ìbálòpọ̀ ìbátan, àdófùrọ̀, ìfipábánilò, ìbálòpọ̀ pẹ̀lú ọmọdé, ìbálòpọ̀ pẹ̀lú ẹranko, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọṣepọ̀ àrà ọ̀tọ̀ ló wà láàárín àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àti ojú ènìyàn, gẹ́gẹ́ bí a ti fi hàn nínú ìwé Pétérù kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá. Ojú tàbí ẹyinjú ni a máa ń lò sí ara wọn nínú Bíbélì, àti pé méjèèjì ṣe pàtàkì gan fún ìbánisọ̀rọ̀ tó péye. Ìdí nìyí tí Bíbélì fi sọ̀rọ̀ nípa níní ojú tí ó kún fún panṣágà. Panṣágà àti àgbèrè jẹ́ àwọn ìwà ìṣekúṣe tí à ń kà sí ohun ìríra àti èèwọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ojú tó kún fún àwọn ìwà ìṣekúṣe, ó túmọ̀ sí fífi ojú sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́ tàbí ìranù. Ní èyí tó burú jù,
ó tún lè túmọ̀ sí pé ọkàn ènìyàn máa ń kún fún ìfẹ́kúfẹ̀ẹ́ tàbí àwọn èrò ìṣekúṣe ní gbogbo ìgbà, pàápàá sí ẹlòmíràn yàtọ̀ sí ọkọ tàbí aya wọn. Ẹ̀wẹ̀, òtítọ́ ibẹ̀ ni pé ẹ̀tàn oníṣekúṣe ènìyàn máa ń wà ní ojú rẹ̀, gẹ́gẹ́ bí ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n ti fi hàn wípé bẹ́ẹ̀ ni kí o ṣe, kí ó sì jẹ́ kí òun kí ó fi ìpéǹpéjú rẹ̀ mú ọ. Àti ìwé àìsáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún tí ó sọ̀rọ̀ nípa rírìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ̀ẹ́. Fún ìdí èyí, kíkun ojú àti ìpéǹpéjú ni a kà gẹ́gẹ́ bí ọ̀nà tí à ń gbà fi gbé ẹwà yọ àti láti fa ìfẹ́kúfẹ̀ẹ́, nítorí àwọn oníṣekúṣe tí ń lò ó gẹ́gẹ́ bí ọ̀nà láti múni dẹ́ṣẹ̀. Láti ìgbà Bíbélì, bí Jésébẹ́lì nínú àwọn ọba kejì orí ìkẹsàn ẹsẹ̀ 30. Ẹ̀wẹ̀, Jésù Kristi Olúwa wa fi wíwo ẹ̀dá kejì ara ẹni ní ọ̀nà ìfẹ́kúfẹ̀ẹ́ wé panṣágà. Ìwé Mátíù orí ìkarùn ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Èyí túmọ̀ sí wípé àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ múra tí wọ́n sì kun ojú láti mú kí àwọn ènìyàn ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ pẹ̀lú wọn ni ó ń fà gan-an tí àwọn ẹlòmíràn máa ń ṣe àgbèrè lójoojúmọ́. Níwọ̀n ìgbà tí Kìrìsìtẹ́nì ní láti kíyèsí ara kí wọ́n má bàa mú àwọn yòókù kọsẹ̀, gẹ́gẹ́ bí ìwé Róòmù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹtàlá àti ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹsàn. Gbogbo wa gbọ́dọ̀ rí i dájú pé a múra ní ìwọ̀ntúnwọ̀nsì. Ìwé Mátíù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹwàá. Kí a sì ṣe àkóso ara wa kí a má bàa jẹ́ òkúta ìdìgbòlù lójú àwọn yòókù. Èyí ni ìfẹ́ Ọlọ́run tó fi ìdí múlẹ̀. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́, má jẹ́ kí n kọ́ ìtàkùn ìṣekúṣe láé ní orúkọ Jésù. Bàbá jọ̀wọ́, má jẹ́ kí n kọ́ sí ìtàkùn ìṣekúṣe láé ní orúkọ Jésù. Bàbá, má jẹ́ kí a kó sí ìtàkùn ìṣekúṣe ní orúkọ Jésù. Kì í dùn púpọ̀, ṣókí lọ́bẹ̀ oge. Nígbà tí a ó máa pàdé lọ́la, Olúwabùkọ́lá aya kó ni ó ka ọ̀run ṣíṣí ti èní. Ó dàbọ̀.